wáyé. ilé níwà tó lọ́yún ẹ̀gà wà tá onílẹ̀ ẹ̀yìn ẹ̀gà wà tá aráàlú ọ̀làlá Abíọ́dé sí ọmọ náà mú bí owó aṣọ odù lọ́nà ọ̀tàmùrè odù onínú àkọ́rọ̀ sí inú ní ìṣàkọ́rọ̀ sí èrè ikùn ní ìṣàkọ́rọ̀ sí àgbà ẹ̀rẹ̀kẹ́ ní ìṣàkọ́rọ̀ sí èébú. nínú àwọn ọmọ Làgbàyí lẹ gbọ́ oríkì tó kí Abíọ́dé sí onílẹ̀ tó lọ́yún ẹ̀gà wà tá onílẹ̀ ẹ̀yìn Làgbàyí lẹ́rí tó ti lọ pààrọ̀ aṣọ yìí ti gbé aṣọ míì jáde. Làgbàyí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Fẹlá àkọ́bábọ̀ ọ̀bẹ ìdí onídìí láàrin ẹni ẹlẹ́ni ní rí tẹni ayélujáfẹ́ ará Ògúnmọ̀ṣọ́ ògún ọkọ̀ mi ará Ìrúwà òun ló ń sawọ́ sílùú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ayélogún ìdìrí ọgbọ̀n ó rápá ńlá mọ níwọ̀n bàtà abapá yagi lẹ́nu òrílù àyàn kọ́mọ léjìká náà yìí agbórí odólùfẹ́ gún agbórí olólùfẹ́ òòṣà orí ìtàgé lẹ́gbẹ̀lẹ́ lò fún dálòkun ọmọ ọ̀sán bí ẹ̀sọ́ wọn ń sọ àwọ̀ sílùú gbogbo ìrún ló fọláfọlá Làgbàyí lẹ́rí tó ti ń tún odó ṣe yìí ó ń ṣe àwọn ètùtù tó yẹ kó ṣe ó ti godó ẹ̀jẹ̀ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kí nínú òfin dáǹkì ẹ̀kọ́ kalẹ̀ ń bọ̀. Àtàpà kò yára ẹ̀ lọ́tọ̀. Mo rí bá bàbá mi o. Àmúbí ọ̀rọ̀ o. Lórí ẹ̀dẹ̀ ẹni tí ò sí láyé mọ́. Mo wá rí ìbàkíbà mi kó máa ṣe. Mo rí bá màmá mi o. lẹ́yìn ìgbà tí Làgbàyí tó ti kéwì tó kọrin tó dárin tí wọ́n fi bàtà sí ẹ̀rí òun ló ti bọ́ọ̀lẹ̀ yìí ó ti sọ̀kalẹ̀ lórí odó káàbọ̀ ìjọ wa bẹ̀rẹ̀ ní rẹ̀ butu agbọ́màtí ọ̀jẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbóńgbá orí okoye àrè Làgbàyí ọmọ gàásì tí ń yájú sọ́tí ọmọ adágilẹ̀kùn èso ní síso ọmọ apò ìkági àdúgbò apá ń sáré ìrókò ń sáré gbogbo gilé yín ní ń sáré ikú kiri ojo ó ṣẹlẹ̀gbọ́n òkòyè làbúrò Ajíbógundé ńlá bí kẹ́yìn bàbá wọn tó kọ́ wọn ní bí wọ́n ṣe ń wá aṣọ Làgbàyí omi ọ̀nà láre ẹ̀rí ó ti kó yàálẹ̀ ó ti mú pawọ́ pagbólẹ̀ ó fẹ́ yíṣọ nìyẹn lẹ́yìn ijó lọ́pọ̀lọpọ̀ ẹwà àwọn ìyá àgbà ọ̀jẹ̀ bí wọ́n ṣe jókòó sẹ̀kẹ̀sẹ̀kẹ̀. ẹ̀rí paṣọ yíyí ti bẹ̀rẹ̀ ẹ̀rí bó ṣe ń san pọ̀nlápọ̀nlá ṣé ẹ lè sọ pé lè yé eré ọdún àkọ́kọ́ rèé ẹ̀rí bó ṣe ń sọ àrà míì lòun tún ń lò àrà míì òun ni Làgbàyí tún ń lò ló fi ń so aṣọ tiẹ̀ mo jẹ́rìí olólo má sùn ẹ̀gbọ́n mi Tóyìn agbẹ́gilére ẹ̀rí ẹ̀gbọ́n mi náà dúró gbágbágbá ọmọ Làgbàyí ni.
ẹ̀rí pé làgbà yìí yí aṣọ ó yí aṣọ bẹ́ẹ̀ ẹ̀rí bó ṣe ń sọ ẹ fi ilẹ̀ ẹ fà sẹ́yìn bẹ́ẹ̀ nìkan iṣẹ́ ọmọ ọba kó sínú eégún ẹ fún làgbà yìí láàyè ẹ má yẹ kẹ́rù ó bà yín ọ̀rọ̀ tó bá ti dáni lójú kì í kọsẹ̀ létè. ẹ̀sùn láàyè ẹ jẹ́ kó yíṣọ ẹ jẹ́ kó ríbi dé. akí bàbá wa Ẹgbẹ̀lẹ̀kú Dáńbí Òwò Àlàní Akíndé gómìnà ọ̀jẹ̀ ti gbogbo Nàìjíríà lápapọ̀ àbí kí n pé pírẹsidẹ́ǹtì àwọn lẹ́rí tí wọ́n jókòó yìí bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Fọlá Akíndé tó jàbúrò wọn wọ́n wá láti wá ṣe ojúṣe ìlú làgbà yìí akíyín bàbá o Ẹgbẹ̀lẹ̀kú Dáńbí Òwò eégún tí ijó ti lébi ọ̀kan ni èyí tó mọ̀ràn bíi lábòópọ̀ Àfọládi méjì bàbá Sùráká Ẹgbẹ̀lẹ̀kú Dáńbí Òwò Àyọ̀ṣe kí bá bójú òbírí ayé kété bí ẹni yídó Àjànà ti ìlú orílẹ̀ Agége mo kí ẹkú àfìdíbalẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọṣẹ́ ẹ bá ń kí olóbe dáadáa ọmọ ajé lòdò má fara kan mi. bẹ́ẹ̀ ni mo kí olóyè Fatai Akíndélé olórí ọ̀dọ́ ti ìlú Orúba kábíyèsí aláyélúwà ọba Abdulwadud Àjàní Dẹ̀yìndé akọgun ti ìlú Orúba Ọ̀tà ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀ ẹkú àṣeyẹ. ìkànnù àwọn ọmọ làgbà yìí lẹ́rí tó ń kọrin fún eégún ilé bàbá ẹ̀ yìí Rísíkátù Akíndélé aka Hope ìyá oníbọ̀ọ̀lì nínú ìgáwó la ní ẹkú ọdún ẹkú yèlú ẹ rí i pé agbo làgbà yìí náà ó kò ń kéré mí ẹ wo bí àga ṣe lọ tí pàtí ń lọ ní rẹpẹtẹ tí gbogbo ẹ̀ ń dùn tí gbogbo ń kán sí làgbà yìí lẹ́tọ́ rí tó tún yíṣọ fún wọn yìí bẹ́ẹ̀ lágbégijù ẹ̀ dúró tì gbágbágbá. ó sì ń yíṣọ lọ aṣọ yíyí ṣe ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ ẹ̀rí bó ṣe ń sọ ń tiẹ̀ àrà tí ò ní tán lé alára ẹ̀kẹrin ọ̀jẹ̀ sílẹ̀ tó kọ Ìlú Ọ̀tà olóyè tuntun ó dúró tì gbágbágbá olóyè Kasim Akíndélé Agbẹ́gilére ọ̀dọ̀bálẹ̀ mọ́rìrì bá a bá tàná pèlé pupa ní tàwọn yọ. nínú àwọn eégún tí wọ́n bá làgbà yìí ṣẹ̀yẹ wọ́n lè rí tí àwọn náà tí wọ́n ń jó yìí. kábíyèsí aláyélúwà ọba Wàdúrà Àjàní Dẹ̀yìndé akọgun tìlú Orúba Ọ̀tà wọn lè rí tí wọ́n kọjá pẹ̀lú àwọn olóyè méjì lè rí tí wọ́n kọjá yìí ibi tí àwọn eégún alárédè tí wọ́n wá bá làgbà yìí wá bá aṣọdún tí wọ́n tó kó àwọn ìlú kìrìbó tó wá ẹ̀rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. àwọn ọmọ làgbà yìí látún rí tí àwọn náà tún ń jó yìí
méjì méjì ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rí bó ṣe ń lọ làkà òkúkú ṣe é fìlájà ọmọ eégún kékeré òye gbẹjọ ìyẹn ṣe èèwọ̀ ara gbogbo àwọn nǹkan wọ̀nyí la fẹ́ ká máa ṣe àdìmú ẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ àti ohun ìrírí fún wa la fẹ́ mú gbogbo àwọn kinní wọ̀nyí wá láti iléeṣẹ́ wa ń bí Lutas Film and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà Ifájàmí ò mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re làgbáyé fúnra ẹ̀ lẹ́tún wò yìí. lẹ́yìn ìgbà tí làgbáyé tó ti wọ́ọ̀lù káàkiri tó ti lọ tó ti bọ̀ sí gbogbo ilé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ó ti padà dé òkè èdè níbi tí ó ti máa pè náà ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lẹ́rìí tó wà yìí tó ń fi orí balẹ̀ lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn èèyàn ńláńlá àwọn bọ̀rọ̀kìnní ìlú àwọn sọ̀mọ̀rí kálukú wọn ni wọ́n ti jókòó bàbá wa ń wo àga èyí tó ṣe kókó jù bàbá ti mọ̀ àga àwọn olóyè ọkùnrin àga àwọn olóyè obìnrin ọ̀jẹ̀ parapọ̀ ọkùnrin ọ̀jẹ̀ parapọ̀ obìnrin ọ̀dọ́ ọ̀jẹ̀ àwọn ìtẹ̀síwájú ọ̀jẹ̀ náà wọn náà àti máa ní ìjókòó tiwọn. nínú àwọn eégún tó gba ọdún ńlá láṣọ gúngùn tóun náà ń ṣọdún tiẹ̀ lọ́jọ́ yẹn òun lè rí tóun náà kọjá lókè èdè tó ń wọ̀lú tiẹ̀ lọ jẹ́jẹ́ làgbàyí lè rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí ọmọ làgbàyí ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣeré ló ń yíṣọ lọ́wọ́ ẹ fún un láàyè ẹ jẹ́ kó ṣeré ọmọ làgbàyí ló yìí ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí lókè èdè tó ń dá gbogbo àwọn èèyàn tí wọ́n wá tó ń dá wọn lára yá. ọmọ làgbàyí fẹ́ ṣeré ó fẹ́ ṣe gbogbo eré tán àmọ́ wọ́n ní kí bàbá ẹ̀ náà lè ráyè ṣeré wọ́n ti gbé e kúrò lójú agbo eré ti wá déré làgbàyí báyìí. làgbàyí lè rí tó ti ń jó lọ́wọ́lọ́wọ́ yìí aṣọ ti wà ní tẹ́lẹ̀ rẹpẹtẹ títí pé gbudu. aṣọ yìí ti bẹ̀rẹ̀. ẹ̀rí bó ṣe ń sọ Làgbàyí ń ṣeré tẹ̀gàn ní ẹ̀. tún rí àrà tó tún fi yí yẹn mo ti sọ fún yín pé iléeṣẹ́ tiwa ń bí àwa kì í he ìrà rárá dé òpá máa hì í tí òkú tí ì lọ́mọ nú. wọ́n bá dá eégún agbádá kan lẹ̀ nílùú Ọ̀tà léni yìí eré tó máa ṣe akọjá bẹ́ẹ̀ la fi máa ń pe Ọ̀tà ní Mẹ́kà ti eégún. ó lè jẹ́rò ẹ̀fẹ́ mọ̀ tó ń jẹ́rò jẹ́ ká yìí máa wò ó bọ̀ náà ẹ má ti jẹ́ kí n bẹ́ẹ̀ ó lè jẹ́ èrò òun ló wà lọ́dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí
ṣe mo sọ pé rò ni àwọn yọkóyọkó yẹn ẹ ti mọ̀. bí wọ́n bá ń lùlù ẹ̀ wọ́n máa pé ìrò àjẹpẹ́pẹ́ ìrò àjẹpàá ṣe rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. ọdẹ òun ni Làgbàyí tún dà yóò rí. idán pọ̀ lóríṣiríṣi tí Làgbàyí tó dà wọ́n fi hàn wípé ilé wa la ti ń gbẹ́gi lére ìyẹn wọ́n mú jáde yìí ẹ̀rí bó ṣe ń lọ. ẹkùn mi ilẹ̀ tún wò bí Làgbàyí tún dà yìí. lẹ́yìn ìgbà tí ó dẹkùn ó dọ̀bọ ó da gbogbo ẹ̀ Àgẹ̀mọ ló tún dà yìí. ẹ̀rí pé Àgẹ̀mọ náà tún lọ bíi 2 sí 3 mo mọ̀ pé bí wọ́n yẹ jáde yìí wọ́n máa rárá kan dá.